mo rí sàn o mo rí comment everybody nígbà tí èèyàn sọ wípé yẹmùfùtáò wípé kọ́kọ́rọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ Mustapha wípé hospital ló ń jẹ́ bẹ́ẹ̀ wípé ṣukura wípé thank you ló ń jẹ́ bẹ́ẹ̀ wípé saida wípé good night ló ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́yìn kan ní kò rí bẹ́ẹ̀ èmi ò bá yín jiyàn àmọ́ kí nìdí tó yẹ wípé àwọn tó ní ẹ̀sìn yìí wọn máa sọ ọmọ tí wọ́n ní orúkọ yẹn. sàn o mo rí comment everybody nígbà tí èèyàn sọ wípé yẹmùfùtáò wípé kọ́kọ́rọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Mufutau ìyá miftah olùṣínà ni tó bá tu sí kọ́kọ́rọ́ tó ń bá ti ń jẹ́wọ́ tó ń tú nǹkan wọ́n máa dènà kó jágàlágòrò. Mustapha wípé hospital ló ń jẹ́ bẹ́ẹ̀ wípé. olódo mustashfa oní hospital mustapha ẹni tá a dáyan rí ni ẹni aṣàlẹ́ṣà ìtumọ̀ ẹ̀ nìyẹn. ṣukura wípé thank you ló ń jẹ́ bẹ́ẹ̀. ṣukura ó yàtọ̀ sí shukran shukran ó ní thank you shukro ẹni tó ń dúpẹ́ ẹni ọpẹ́ ẹni tó appreciate Ọlọ́run tó wá ń dúpẹ́. wípé saida wípé good night ló ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́yìn kan. wọ́n náà sọ ń ṣe ó ní good night night dà nínú nǹkan tó sọ saheed olóríire lọ́kùnrin saheeda olóríire lóbìnrin tó bá tó wá sọ fún yẹn pé good night leilatu saheeda. èmi ò bá yín jiyàn. o tiẹ̀ tó bẹ̀ láti jiyàn tó bá fẹ́ jiyàn ìmọ̀ náà dà tó fẹ́ lò tí wọ́n bá jẹ́ ọmọ ọ̀dọ̀ ṣàgálà nílẹ̀ lágbáwá ìyẹn ò túmọ̀ sí pé ó máa gbọ́ lágbáwá tí ó máa ń ṣẹlẹ̀ tẹ́ máa ń sọ láàrin ìwọ àtàwọn ọ̀gá yín yẹn pidgin ni báwọn náà ṣe ní pidgin English fábàlẹ̀ náà. àmọ́ kí nìdí tó yẹ wípé àwọn tó ní ẹ̀sìn yìí wọn máa sọ ọmọ tí wọ́n ní orúkọ yìí lè. èwo ni àwọn tó lẹ́sìn ta ló sọ fún ẹ pé ẹ̀sìn àràbó ni ẹ̀sìn Islam nǹkan táwọn ẹlẹ́bọ yẹn ń pín káàkiri ó ti fàfẹ́ tí eléyìí náà báyìí nìsín ìsìn ló fi jẹ́ dandan fáwa òbí ká múra lórí àwọn ọmọ wa kán understand ẹ̀sìn kán understand ẹ̀ dégbé tó máa lọ rírọ àwọn rádaràda tó ń lọ lórí social media yìí sìn kò ní lè ní ìfẹ́ ti lára wọn Islam ẹ̀sìn àgbáyé ni kò ń ṣẹ̀sìn lábáwá ló fi jẹ́ pé tàbá báyìí kí Nàìjíríà náà kí ní anywhere in the whole world báyìí lọ àjì náà lọ báyìí gbàwẹ̀ náà gbàwẹ̀ kò sí nǹkan tó yàtọ̀ mẹ́ nínú àwọn fundamentals wa ẹ má kàn dàgbà kan lọ di irú eléyìí o ẹ má fojú fo anything o. rí arábù kọ̀ọ̀kan tó sọmọ ní orúkọ àwọn orúkọ bẹ́ẹ̀ yẹn kí nìdí tó yẹ pé àwọn fi ń jẹ́ yẹ̀jẹ̀míìlà yẹ jíìjì yẹ báàkì yẹ ṣùzù àwọn orúkọ tó ń sọra wọn nìyẹn. ọmọ ọ̀dọ̀ ni ẹ́ nílẹ̀ lábáwá your movement is limited movement ẹ wà limited láàrin family tó ń bá ṣiṣẹ́ àti bí ọ̀gá ẹ̀ ń jáde lọ wọ́n wá gbé ẹ lọ síbẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ báwo lè fẹ́ wá mọ̀ pẹ̀lú bóyá ìjọ ọmọ ọ̀dọ̀ yẹn ló ṣe fẹ́ mọ gbọ́ orúkọ tí wọ́n ń jẹ́ ń bẹ̀ ṣé jẹ̀mílà ṣé wọ́n ń jẹ́ Nàìjíríà ṣé bẹ́ẹ̀ náà lè má bàjẹ́ máa ní jẹ́mílà irú ọmọ olílé wa. yàhálà orúkọ táwọn ń jẹ́ nìyẹn. ọmọ òkókó tó ṣẹ̀ bí yìí tó ṣẹ̀ délé ayé yìí ṣúùṣù náà sọ ọmọ kọ́mọ tó délé ayé náà ti fún ní ṣúùṣù. kí ló dé tó yẹ pé ọjọ́ kẹjọ wọn ọ̀pá láàfáà kó wá sọmọ yẹn lórúkọ ṣé ẹ understand nǹkan tí mò ń sọ èmi ò dí. discriminate anything ẹ jọ̀ọ́ ṣáwọn orúkọ yìí ṣán ti ní different spelling nínú Quran ni ẹ dé ká mú orúkọ tá a máa sọ ọmọ wa ẹnu mi kọ́lẹ̀ ti máa gbọ́ mí ní mọ̀rúfù ìwọ tó o bá mọ mí ní mọ̀rúfù bá mi kọ sínú kọ́mẹ́ntì.